bá a bá rí rẹ ní tójọ́ mẹ́ta ẹ̀kú àti náà là á kíra ẹni. mo kí gbogbo yín ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti tún máa gbọ́ mi. arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún solówó ẹ̀ ní màsọ̀màsọ̀ àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò náà ló kọ́ mi. ẹwà èdè Yorùbá náà lábọ́ sí mi tá a ti ń fúnra wa ní àwọn àkàgbádùn àwọn ìwé aládùn látọwọ́ àwọn ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àti ká àparí inú látọwọ́ Kọ́lá Òní. ìwé tí ó ń bẹ lọ́wọ́ mi tá a bẹ̀rẹ̀ sí ní kà báyìí òun náà ni Àjà ló lẹ́rù. Àjà ló lẹ́rù látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí. bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí. orí àkọ́kọ́ àkọlé tí bẹ́ẹ̀ ẹlẹ́fọ́ àtàn. ẹlẹ́fọ́ àtàn. Lápàdé wo iwájú lọ sàkún ó sì tẹsẹ̀ mọ́ kẹ̀kẹ́ rẹ̀. atẹ́gùn kan rọra fẹ́ wáyé ó sì dùn mọ́ Lápàdé tó bẹ́ẹ̀ tó fi wí jáde pé ó ṣeun ìwọ ẹ̀fúùfù yìí. oòrùn mú hanhan oògùn sì ń sàn jáde ní gbogbo ara rẹ̀. ooru mú àárẹ̀ sì mú pẹ̀lú. ó tẹsẹ̀ mọ́ kẹ̀kẹ́ rẹ̀ ó ń fi ojú inú wo ilé. ó kúkú fẹ́rẹ̀ dé ilé náà. ó tilẹ̀ tí ń gbọ́ tí ìlú ń hóye lọ́ọ̀kan. ó sì ń gbọ́ oríṣiríṣi ìlù láti inú ìlú wá. ó ń gun kẹ̀kẹ́ rẹ̀ lọ. ó ń wà kí tagbára. ó ń retí pé nígbà tó bá kù díẹ̀ kó ń ó dé ìlú. òun ó wẹ̀ ní odò kékeré kan báyìí tó wà lójú ọ̀nà. bí ìwẹ̀ ò sí wẹ̀ òun ó bọ́jú bọ́sẹ̀ òun ó sì wá mú aṣọ dáradára wọ̀. bí àwọn obìnrin bá wà lódò ìwẹ̀ ò ní ṣe wẹ̀. ó fọwọ́ kan àpò awọ tí ó dè mẹ́yìn kẹ̀kẹ́ rẹ̀. nínú àpò awọ yìí ni agbádá rẹ̀ wà pẹ̀lú dànsíkí tí yọ wọ̀ tẹ́lẹ̀ àti ṣòkòtò ẹlẹ́nu. fìlà ìbọ̀ kan tó wà níbẹ̀ pẹ̀lú. ènìyàn sáà gbọ́dọ̀ wọ̀lú pẹ̀lú ṣòkòtò péńpé tóun ti fi ń gun kẹ̀kẹ́ bọ̀ láti oko yìí àti bùbá jòǹbà tí oògùn ti rin tí ó sì ti di tútù. àwọn aṣọ tí ó tutù yìí ni òun ó kó sínú àpò awọ tí ó wà lẹ́yìn kẹ̀kẹ́ òun. nígbà tí òun bá ti pààrọ̀ aṣọ tán lódò etílé bí asá ti rìn lákò ní ọwọ́ arántí pé ìwé ìròyìn tó ń ṣẹ̀ṣẹ̀ gbà láàárọ̀ ọjọ́ náà wà nínú àpò awọ ẹ̀yìn kẹ̀kẹ́ yìí. ǹjẹ́ ẹ̀wù tútù tí òun kó sínú àpò awọ náà kò ti ní ba ìwé ìròyìn òun jẹ́ báyìí. bẹ́ẹ̀ ni ìwé náà gbọ́dọ̀ tètè bàjẹ́. ó tún rántí ohun tó kà nínú ìwé náà. pàápàá ìròyìn àwọn kan tí ń ta igbó tí àwọn ọlọ́pàá ń wá ṣùgbọ́n tí ọwọ́ wọn ò tí ì tẹ̀. ó bẹ̀rẹ̀ sí ronú pé àìsí nílé ológbò nílé fìdílé èkúté. ó mì orí rẹ̀ lórí kẹ̀kẹ́ wípé bó bá ṣe ìgbà tí òun ṣiṣẹ́ ọlọ́pàá ni ta ni olúwa rẹ̀ tí ó lè sápamọ́ kí òun Lápàdé má rí i mú. níbo ni yóò sá sí. ó rántí ọjọ́ kan báyìí tí òun àti àwọn ọlọ́pàá mìíràn ń wá olè kan báyìí kiri. wọ́n wá títí ṣùgbọ́n wọn ò rí i. ṣebí òun Lápàdé ni òun ronú débi pé kò sí ibi tí olè náà tó lè wà ju orí igi arèrè kan báyìí tó wà ní ìtòsí lọ. ìgbà tó ń sọ fún àwọn ọlọ́pàá yòókù pé orí igi arèrè yìí ni òun rò pé olè náà sápamọ́ sí. síbẹ̀ ẹ̀rín ni gbogbo wọn fi òun rín. pàápàá Audu Karimu tó wá di olórí ọlọ́pàá ní Ìbàdàn báyìí tí ó ti gba oyè ìǹspẹ́tọ̀ àgbà. ṣé bí òun àti Audu jọ kọ́yàn lé ọ̀rọ̀ náà lórí tí ìyẹn òun sì mú Audu lọ́jọ́ náà. ṣé bí orí igi arèrè náà ni àwọn ti bá olè ọ̀hún tó ń wò kíókíó níbẹ̀. Audu náà ni wọ́n wá fi jẹ ìǹspẹ́tọ̀ àgbà yìí o. sí ọ àmọ́ kí ni kí kọmíṣánná ṣe. ta ni tó kù nínú iṣẹ́ ọlọ́pàá. ènìyàn gidi ti tán bẹ́ẹ̀. Adébísí ti lọ. ó ṣiṣẹ́ akọ̀wé ní sẹkítẹ́ríà ní Oríta Mẹ́fà báyìí. Bádàrú ti lọ. bí ènìyàn bá sì kàn níbi tó gbé ń taṣọ ní ṣọ́ọ̀bù rẹ̀ ní ìta Balógun lẹ́kọ̀ọ́ báyìí èèyàn ò lè mọ̀ pé ó ti ṣiṣẹ́ afúnjà mọ́pọnmọ́ rí. Adéǹrelé ò sí mọ́ ó ti dẹni ọ̀run. ó ti lọ jẹ́ pé Olódùmarè àìlera àìgbádùn lọ́jọ́ kíkẹ́ lẹ́ẹ̀bù fiṣẹ́ sílẹ̀. ṣé bí Audu Karimu nìkan ló kù nínú iṣẹ́ ọlọ́pàá nínú gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ látijọ́. borí bá pẹ́ ńlẹ̀ adire ńgbà tí kọmíṣánná ò rí àdánmọ́ ló fò bẹ̀sẹ̀ bọ̀. àbí kí ni kó ṣe. ikú bàbá òun Lápàdé ni ó mú òun kúrò nínú iṣẹ́ ọlọ́pàá nítòun. díẹ̀ ló kù kóun ó di kọ́bùrù ni bàbá òun kù. oko tí bàbá fi lẹ̀ ta ni kó máa tọ́jú rẹ̀ bóun bá takú sínú iṣẹ́ ọlọ́pàá tóun kò lọ sí oko. ẹni tí kò sì sí ẹ̀yìn dé bàbá rẹ̀
ní ló tún fẹ́ ṣe láyé. Bẹ́ẹ̀ ni oko yìí kìí ṣe kèrémì, ó pọ̀ gidigidi ni. Ṣé bí ohun tó sọ òun dèrò oko nìyẹn? Ṣé bí ìyẹn ló sọ òun dàgbẹ̀ tí Audu Karim fi wá di ìǹspẹ́tọ̀ àgbà? Àwa ní kí àwọn tí ń tagbọ́ mọ̀mọ́ tagbó wọn lọ ń tiwọn, àfi bí wọn ò lè tà á. Ó wá ronú pé bí ajé tilẹ̀ máa pani bíi ti ayé lu ni bí o. Bẹ́ẹ̀ yàn sọdẹ rí ó ṣàyẹ kọ́ mẹsẹ̀ kọ̀ lọ́nìí. Bóun ò tilẹ̀ ní lè mú ẹlòmíràn, òun ìbá lè mú àwọn tí ń tagbó yìí ní tòun. Bí ó bá ṣe pé òun kò tí ì kúrò níbi iṣẹ́ ọlọ́pàá ni, bí ẹni fi ẹran jẹ ẹ̀kọ́ ní ìbárè. Níbo ni wọn ìbá ti máa kó igbó wọn wọ̀lú kí òun má rí wọn? Níbo ni wọn ìbá ti máa gbé igbó náà kó òun ọmọ ti débẹ̀? Òun ìbá ti fi mú fẹ́lẹ̀ rídìí òkodoro ọ̀rọ̀ ní tòun. Ọwọ́ òun ìbá ti tẹ̀ wọ́n. Níbo ni wọn ìbá rí sásì? Kò lè gbà òun ní ọjọ́ méjì bóun bá fẹ́ mú wọn. Ṣùgbọ́n àwọn jẹ̀kúrẹ́dí ọlọ́pàá àti kùdóòsù olórí wọn Audu Karim kí ló tilẹ̀ ń dùn tó ń rí mú gan. Kò lè dá adìẹ mú ká tó sọ pé àwọn tagbótagbó. Orí kẹ̀kẹ́ ni Lápàdé wà tó fi ń ronú báyìí. Bẹ́ẹ̀ ni ó ń wà kí lọ bí akúra. Òòrùn mọ́ sí ni kò rọ́jú rárá. Kò sí ibòji kankan nítòsí. Kò sì sí kókó kankan lókè. Òòrùn fẹ́ yín yanyan. Oògùn ara Lápàdé sì jọ omi tó máa ń ro lára ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán. Ó ń sàn bí àgbàrá. Ó ń sun bí sẹ́lẹ̀rú. Òòrùn gbẹ́ngbẹ́ bọ̀ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ó ti tún fi ojú inú wo odò tí òun ọkàn ní nǹkan bíi ibùsọ̀ mẹ́ta sí iwájú. Ó tún rántí àsìpá òwe tí àwọn máa ń pa wípé ẹ̀gbin odò kì í pani ọ̀rẹ́rìn músẹ́. Ó fọwọ́ ka àpò ṣòkòtò péńpé tí ó bọ̀. Ó sì rí pé pákẹ́ẹ̀tì sìgá rẹ̀ wà níbẹ̀. Wọ́n fẹ́ sọ̀kalẹ̀ kó bẹ́ná sí sìgá kan kí ó sì kan obì díẹ̀ jẹ. Ṣùgbọ́n ó wá rò pé bó ń bá sọ̀kalẹ̀ lórí kẹ̀kẹ́ láti ṣe èyí, àárẹ̀ ó mú òun ò sì ní lé mí láti gun òkè yìí já mọ́. Bẹ́ẹ̀ ni bó ń bá ti gun òkè já, kó ń jókòó ni yóò kù kí kẹ̀kẹ́ máa gbé òun lọ sísàlẹ̀ dò. Kíá ni òun ó sì dé odò lọ́hùn-ún kí àwọn obìnrin ọ̀sà mẹ́wàá lódò. Nítorí òun ọ̀fẹ́ bomi sanra gan ni ó tún ta kẹ̀kẹ́ rẹ̀ gbámúlélé. Ó sì tẹsẹ̀ mọ́ dáradára. Lójijì ló gbọ́ wẹ́rẹ́ nínú ìgbẹ́. Ó wo ibẹ̀, kò rí nǹkan kan, kò rí ẹnikẹ́ni, kò rí ohunkóhun. Ó wo wájú, kò rí ènìyàn. Ó wẹ̀yìn, ó sì rí pé àfi obìnrin abiyamọ tí ó ń ṣẹ̀ṣẹ̀ kù lọ́nà ni ó wà lẹ́yìn. Àwọn ẹyẹ pàápàá òfò mọ́ lójú ọ̀run. Ojú ọ̀run mọ́ téútéú. Pápá lọ pẹrẹu lọ́tún lósì. Ó tẹ̀ ṣàlàlú bí omi ọ̀sà. Ó ṣe mẹ́nẹ́mẹ́nẹ́. Ó ń ṣẹ́jú wíníwíní nínú òrùn. Lápàdé orí nǹkan kan mìíràn. Kí ló àrú wẹ́rẹ́ nínú ìgbẹ́? Ó ní ó ń ṣàgbọ́ tí nǹkan kan rú wẹ́rẹ́ nínú ìgbẹ́. Ikán ní nǹkan tí èèyàn bá máa ṣe bí ìdániléré. Ó ní bóun bá ń lọ nínú oko ẹ̀pà nítòun. Ó ń ké mọ ìgbà tí ẹ̀pà fi máa ń dé ẹnu òun. Òun kàn máa ń bá ẹ̀pà lẹ́nu òun ni. Bẹ́ẹ̀ ni ti Lápàdé. Ìwọ ọlọ́pàá ò tí ì fi sílẹ̀. Kò mọ ìgbà tí ó fò sọ̀kalẹ̀ lórí kẹ̀kẹ́ tí ó gbé kẹ̀kẹ́ tì sára igi pín kan lẹ́bàá ọ̀nà tí ó sì fò sínú pápá. Ó tẹjúmọ́ gangan ibi tí ó ti gbọ́ tí nǹkan dún nínú pápá yìí. Ó tú àkọ̀ rẹ̀, ó sì wọnú ìgbẹ́ lọ. Bí ológbò tí rìn tí ẹnikẹ́ni kì í gbúrò ẹsẹ̀ rẹ̀ ní Lápàdé rìn lọ nínú pápá. Ìṣẹ́pẹ́ kan kò rún wẹ́rẹ́ tí èèyàn fi lè sọ pé ẹnìkan wọ inú ìgbẹ́. Bẹ́ẹ̀ ni Lápàdé ń lọ kíákíá. Ó fẹ́rẹ̀ lè máa sáré. Ṣùgbọ́n bí abẹ́rẹ́ bọ́ sílẹ̀, ènìyàn gbọ́. Kò rí ẹnikẹ́ni, kò rí ẹranko náà. Ó wòye káàkiri. Nígbà tí ó ṣe, ó rí ipa ọ̀nà kan. Rírọ tí pápá rọ níbẹ̀ ló fi mọ̀ pé ipa ọ̀nà ni. Nítorí pé kò sí ọ̀nà níbẹ̀. Ṣùgbọ́n kétékété ni ipa náà hàn sí Lápàdé. Ó dàbí ẹni pé ènìyàn tàbí ẹranko kan ṣẹ̀ṣẹ̀ kọjá níbẹ̀. Lápàdé ń bá ipa yìí lọ. Ó ń tọ́ lọ. Nígbà tó ṣe ọkàn ibì kan tí wọ́n gbé ṣẹ̀ṣẹ̀ wúlẹ̀. Ibẹ̀ ṣe wúkẹ́wúkẹ́. Ṣùgbọ́n gbogbo rẹ̀ ò fẹ́ ju ẹnu fìlà lọ. Ó wò ó títí. Ó sì tún wo ibẹ̀ yípo. Ó rí igi yá kan nítòsí. Ó sì ṣàkíyèsí pé wọ́n sa igi yá yìí lọ́gbẹ́ láti sàmì sí i lára. Ó mọ̀ pé
bí kì í bá ṣe àmì ni wọ́n fi ṣàṣe lára a jẹ́ pé ẹni tí ó pa ìpóyà náà fẹ́ fi ka àgbo ni ṣùgbọ́n bó bá ṣe pé àgbo ni wọ́n fẹ́ fi kà wọn ìbá sí èpo rẹ̀ ju bí wọ́n ti ṣe rọra sá aládàá lásán yìí lọ àti pé ó nìkan kọ́ ni igi yá tó wà nítòsí ibẹ̀ ọ̀kan tilẹ̀ súnmọ́ tí ara rẹ̀ dán ju èyí tí wọ́n pàpò rẹ̀ yìí òmíràn sì wà nítòsí títì tí ò fi yẹ kí ẹni tó pàpò náà ó wọnú ìgbẹ́ tó báyìí bí ó bá ṣe pé àgbo ni ó fẹ́ fi kà ìdí nìyí tí Lápàdé fi gbà pé àmì ilẹ̀ tí wọ́n hù yẹn ni wọ́n fi sà ẹni tí ó hùlẹ̀ níbẹ̀ bo nǹkan mọ́lẹ̀ ni ó sì ṣe àmì sára gíyá náà kó lè tètè mọ̀ gángan ibi tí òun bo nǹkan náà mọ́ nígbà tí ó bá tó àkókò láti hù jáde kí ló wá bò mọ́lẹ̀ Lápàdé mú àdá rẹ̀ ó sì sa igi wọnran tẹ́rẹ́ kan ó fi wọnran náà gúnlẹ̀ níbi tí wọ́n hù yìí igi náà wọlé lọ́sọ̀ọ́ ó ń wọlé lọ títí ó fi kàn kankan tó dún bí aago nísàlẹ̀ bí kò bá ṣe agolo àṣepáànù kan sáà ní Lápàdé bá lóṣòó ó sì bẹ̀rẹ̀ sí fi àdá rẹ̀ gbẹ́lẹ̀ kò pẹ́ rárá tí ó fi kan agolo kan ní tòótọ́ ọwọ́ rẹ̀ ń gbọ̀n bí ó ti ń wo agolo jáde tí ó sì bẹ̀rẹ̀ í sí i nígbà tí ó sí i ó bá ọ̀pọ̀lọpọ̀ owó kọ́rẹ́ǹsì nínú rẹ̀ owó náà pọ̀ lọ́pọ̀lọpọ̀ ó tó mẹ́nẹ́mẹ́nẹ́ òní náírà mẹ́wàá ni ó wù láti mọ iye tí owó yìí jẹ́ nítorí náà ó bẹ̀rẹ̀ sí kà á ṣùgbọ́n bí ó ti ń kà á lọ apẹ́sọ́ ó gbójú sókè ó sì rí ẹnìkan tí ń sáré bọ̀ bí ehoro sọ́dọ̀ rẹ̀ Lápàdé kó owó tí ó wà nínú agolo náà sínú àpò ṣòkòtò péńpé rẹ̀ ó hi àdá rẹ̀ nílẹ̀ ó sì fẹsẹ̀ fẹ́ a kì í hi òró tán ká tún fi sílẹ̀ nídìí ìyá rẹ̀ bí ó ti ń sáré lọ sí títì ó fi àkọ rẹ̀ kọ́ ẹ̀gbẹ́ ó sáré talé kẹ̀kẹ́ rẹ̀ ó ń gòkè lọ láìwẹ̀yìn ó ń wa kẹ̀kẹ́ bí ẹni pé alùpùpù ni ó ń gùn fẹ́ ló gòkè bí ìgbà tí atẹ́gùn ń gbé ó gun òkè náà já bí idán ó bojú wẹ̀yìn kò sì rí ẹni tí ń lé mọ́ ó mí kanlẹ̀ ó sì ṣíwọ́ kẹ̀kẹ́ ní wíwà kẹ̀kẹ́ fúnra rẹ̀ sì wá ń gbé lọ sí ìsàlẹ̀ èdò atẹ́gùn wá ń fẹ́ sí gbogbo ara rẹ̀ tó bẹ́ẹ̀ tí òtútù fi fẹ́rẹ̀ mú kò tiẹ̀ ronú àti kó bírèkì láti dín arí kẹ̀kẹ́ rẹ̀ kù ó ṣàfi kẹ̀kẹ́ sílẹ̀ ni kẹ̀kẹ́ sì ń gbé lọ akọ̀ tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ń ná fàìfàì bí ó ti ń sáré lọ yìí ṣùgbọ́n kò bìkítà bẹ́ẹ̀ ni kò já akúnra ẹsẹ̀ kìí kọ eré àsárelé lójijì ó gbọ́ tí mọ́tò kan fún fèrè ní àkejì òkè tí ó ṣẹ̀ṣẹ̀ gùn tán yìí mọ́tò náà ń bọ̀ lẹ́yìn rẹ̀ ni ó tún gbọ́ tí mọ́tò náà fún fèrè pọ́n Lápàdé kó bírèkì láì múra rẹ̀ tẹ́lẹ̀ kẹ̀kẹ́ sì gbé ṣubú sínú ìgbẹ́ ó ṣe wo ń ṣaṣa síbi tí kẹ̀kẹ́ rẹ̀ ta lókìtì sí aya rẹ̀ sì dá pé òun lè farapa tàbí kò ń wọ́sẹ́ léegun tàbí kò ń wo tiẹ̀ kú yányá ní kíá ó dúra bí ọkùnrin ó sì dìde lọ́gán ó wo gbogbo ara rẹ̀ fínífíní pé bóyá ọgbẹ́ kan lè wà lára òun ṣùgbọ́n kò rí ọgbẹ́ kankan ó wo kẹ̀kẹ́ rẹ̀ ó rí i pé ìyẹn ti rọ́ lọ́rùn ṣùgbọ́n inú rẹ̀ dùn pé òun fúnra òun ò farapa pẹ́rẹ́pẹ́rẹ́ ó ti dìde lẹ̀ kí mọ́tò náà tó súnmọ́ mọ́tò ayọ́kẹ́lẹ́ ni ó bá Lápàdé níbi tó gbé dúró ti kẹ̀kẹ́ rẹ̀ ó sì kọjá rẹ̀ síwájú ṣùgbọ́n kò rìn jìnnà tí ó fi dúró èyí já Lápàdé láyà àbẹ́ni tó ń lé onínú ìgbẹ́lẹ̀ kan ni níbo ló ń wá wọ̀ báyìí o nbo ni kò ń sá sí nbo ni kò ń sá lọ nbo ni kò ń sá pamọ́ sí bó ń bá fẹ́ padà sẹ́yìn òkè ló ń gùn bí ọrùn kẹ̀kẹ́ ò tiẹ̀ rọ́ òun a lè rí agbára àti gòkè mọ́ báyìí bó ń bá fẹ́ sá lọ síwájú òun lè fi kẹ̀kẹ́ sáré tó mọ́tò bí o kò ní ṣíṣe kọ̀ láìṣe òun ó dúró kò ó lójú ni ọkùnrin kì í kú lẹ́ẹ̀mejì tó lè gba owó ọwọ́ òun yìí lọ́wọ́ òun bí ó ti ń ronú báyìí ó rí i pé ilẹ̀kùn mọ́tò náà ṣí ẹni tó wà nínú rẹ̀ sì jáde síta ó sì ń tọ Lápàdé bọ̀ Lápàdé mú akọ rẹ̀ nílẹ̀ bí ẹni pé ó fẹ́ fi kọ́ èjìká irọ́ ni o kò fẹ́ fi kọ́ èjìká o ó fẹ́ fi sí ohun ìjà ní bí ọ̀rọ̀ bá di tìjà ṣé ọgbọ́n ni àgbàlagbà fi sá fún màlúù ẹni tí ó sọ̀kalẹ̀ nínú mọ́tò náà ní Lápàdé ń wò tìyanu àódùkọ́ yìí
Audu Karimu olórí ọlọ́pàá àgbákò orú èwo nìyí o kóun ó sì wá sàrìn bá pàdé Audu nírú àkókò yìí èsì ló ṣe ni àbí Audu ti ń sọ owó tí òun wú yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tilẹ̀ lè máa sọ ṣá nítorí pé níṣojú òun fúnra òun ni ẹni tó rí owó náà mọ́lẹ̀ fi rí kò sì tí ì sí àyè fún àwọn ọlọ́pàá láti gbọ́ nípa rẹ̀ bí ó bá jẹ́ pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹnìkan bọ̀ wá bo owó kan mọ́lẹ̀ níbẹ̀ ní ìgbà báyìí bóyá wọ́n sì ti ń sọ ibẹ̀ tipẹ́ àwa jẹ́ pé àwọn ọlọ́pàá ò rí bí gbogbo ènìyàn ti ń rò ó pé wọ́n rí kọ́ nìyẹn àbí báwo ni wọ́n ṣe yá bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rọ̀ náà bẹ́yẹn agbáko kínní yìí asọ̀rọ̀ ìbàjẹ́ ṣe bí tó ń là ń wí àṣìbú burúkú ara fu ńgbà tí lápàdé máa dáhùn ó ní Audu Karimu ọmọ kó àtijọ́ afẹ́rẹ́mọ́ ti pàdé tàbí ká tiẹ̀ ríra láti ìgbà tèmi ti fiṣẹ́ sílẹ̀ iṣẹ́ rẹ̀ ń lọ bí o wọ́n kí ara wọn bí ọ̀rẹ́ sọ̀rẹ́ wọ́n béèrè ilé wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ ara wọn wọ́n ń dá ara wọn lóhùn bó ti tó àti bó ti yẹ bàbá sáà ti rí rẹ ní tó ọjọ́ mẹ́ta ẹkú àti làákìrẹ́ ẹni gbogbo bí wọ́n ti ń kíra wọn yìí lápàdé ń fi ọkàn ro oríṣiríṣi nǹkan kan ni yóò ti rí bí Audu bá bẹ̀rẹ̀ sí wá ara òun wò báyìí bí ó bá bá owó ọwọ́ òun yìí ń kọ̀ ṣùgbọ́n báwo ló ṣe lè mọ̀ pé owó náà kìí ṣe tó ṣé oko lòun ti ń bọ̀ ilé òun lòun sì ń lọ ó ṣàṣeéṣe kí o máa mú owó tó ń bọ̀ látoko àbí wọn ò tún lè mówó rìn mọ́ ni ó wu Audu látòkè délẹ̀ kọ̀ọ̀kan wo aṣọ ọlọ́pàá ni àti ìdúró rẹ̀ ni o àti ìsọ̀rọ̀ jáde lẹ́nu rẹ̀ ni o kò sí àní-àní pé ọlọ́pàá ni gígẹ̀ tí ó gẹrun orí rẹ̀ náà bí àwọn ọlọ́pàá ti gẹrun wọn gẹ́ ni túbọ̀ mọ ẹnu rẹ̀ nìyí yàwùyàwù bíi ti ológbò yìí tí àgbọ̀n rẹ̀ sì ń dẹ̀sán bíi gbà bára aṣọ ọrùn rẹ̀ nìkan ni kì í ṣe ti ọlọ́pàá ìbéèrè tí ò fìgbà kankan kú lọ́kàn lápàdé ni pé kí ni Audu ń ṣe lọ́nà oko níwò yìí ìbò ló ti ń bọ̀ kí ló ń lọ ṣe lọ́hùn-ún ó wá ní Audu ẹ mọ̀ kú rògbòdìyàn táwọn tí ń ta gbóhùn yìí o ojoojúmọ́ làwọn ìwé ìròyìn ń ké tantantan ẹ̀yin náà ò sì wá ọ̀nà múra díẹ̀ sí i kí aráyé yé pé ẹ̀bi àìrí wọn mọ́ náà ní ẹ̀bi tiyín a mọ̀ pé àwọn oníwèé ìròyìn òfin lọ́kàn balẹ̀ láti ṣe ìwádìí náà pẹ̀lú sùúrù wọn ò jẹ́ kẹ́ rí mú mi rárá ìyọnu wọn ojoojúmọ́ tilẹ̀ lè jẹ́ kí ọkàn ènìyàn pòrúurú mo sáà mọ̀ wípé ẹ̀ ń sapá yín o ní tèmi ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ni ó mọ̀ pé eégún ń jó aṣọ rẹ̀ tọ́pọ̀ ni ọ̀já mọ̀ ìyá kò jẹ́ kí a mọ̀ wípé adìẹ ń làágùn ọlọ́run á fún yín ṣe ṣá o ẹ ò sì ní ṣe é tì Audu dáhùn ó ní ẹkẹ máa ní o lójú àwọn oníwèé ìròyìn ọ̀hún kò sí nǹkan kan tí àwọn ọlọ́pàá ń ṣe rárá ọ̀bọ ni wọ́n ń pe gbogbo wa wọ́n mọ̀ pé a kì í ṣe ọ̀bọ rárá a ní láti tẹ̀lé òfin ni ìyẹn ló ń dí wa lọ́wọ́ bí ò bá ṣe bẹ́ẹ̀ ni àbá ti kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tì mọ́lé àbá sì ti fi agbára mú wọn jẹ́wọ́ ìṣekúṣe wọn pàápàá nípa ọ̀rọ̀ igbó mímu yìí ṣùgbọ́n bí ọlọ́pàá bá ti ti ẹnìkan mọ́lé ìṣẹ́jú méje nísinsìnyí lọ́ọ̀yà kan á dé á ní òun fẹ́ gba ìdúró rẹ̀ bàbá ní ká máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àwọn oníwèé ìròyìn á máa fi wá ṣe yẹ̀yẹ́ lápàdé ní bẹ́ẹ̀ ni Audu tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní gbogbo àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ní àbá ti kó oníkálukú ìbá sì ti sọ ọ̀nà tó ń gbà jẹun fún wa ìlú ìbá ti rọ̀ díẹ̀ bó o rélé yìí tó o bí pé bo ló ti ń ṣiṣẹ́ a ní òun ti fi ṣe olówó oṣù sílẹ̀ a ní àgbẹ̀ ló ń ṣe báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́lé mọ́lé tí wọ́n ń ralẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ń gbé ìyàwó lé ìyàwó bẹ́ẹ̀ ni iṣẹ́ oko pé tó ni ìbá pé bẹ́ẹ̀ wọn a kọ́ máa ṣe iṣẹ́ olówó oṣù oko ṣe é ro làgbẹ̀dẹ̀ ń pọkọ́tà òmíràn nínú wọn ò rí kòkó òkúta kan tà lọ́dún o gbogbo irú wọn làbá ti kó tá a bá ti gbọ́ tẹnu wọn ó dákẹ́ díẹ̀ ó wo lápàdé ó tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní ṣùgbọ́n kò sí nǹkan tí ń rú nínú igbó tí kì í ṣe ọ̀nà ló ń bọ̀ o ọ̀nà ló ń bọ̀ bó ti wù kó pẹ́ tó àwọn alápá má ṣiṣẹ́ ọ̀lẹ́dàrún gbogbo àwọn tí ìbá máa ṣiṣẹ́ ran ìlú àti orílẹ̀-èdè wọn lọ́wọ́ tó jẹ́ pé kàkà kí wọ́n ṣe èyí olùdarí ni wọ́n fi ara wọn ṣe fún àwọn adàlúrú àti ọ̀daràn ó dá wa lójú pé ẹni tí ó ní òye gidi ló ń darí àwọn arúfin tó ń tagbó wọ̀nyí òun náà ló sì ń dáàbò bò wọ́n ìyẹn ni kò jẹ́ kí á tètè rí wọn mú
ó gbàgbé pé pàlàpàlà kì í ṣẹran àjẹgbé ọjọ́ kan ni ọwọ́ yóò tẹ̀ ẹ́ ìgbà náà ni yóò tó mọ̀ pé ẹni tó gbé epo lájà ò jalè bí ẹni tó bá gbà á sílẹ̀ a sì ti ń róye díẹ̀díẹ̀ kò sì lè pẹ́ tó bẹ́ẹ̀ mọ́ tá a fi kó gbogbo wọn pátápátá láìkù kan Lápàdé wò ó ọ̀rẹ́rìn músẹ́ ó ní Audu Karimu àbí èmi gan lọ wá pàdé lọ́nà oko bí òwe bá jòwe ẹni bàbá lè dáhùn ẹrùjà ló ń bá ní bí o ti ń sọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé ọ̀rọ̀ ráńdà wípé mo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí kò fẹ́ ṣiṣẹ́ tó wá ń ṣàkóso àwọn ọ̀daràn bó bá ṣe pé bẹ́ẹ̀ ni òun rò ó jẹ́ kí n yára sọ fún ọ pé nbí tó fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ o lọ wá àwọn arúfin rẹ síwájú o a kì í dàgbà gọ̀ ṣe bíbí èèyàn bá tiẹ̀ pẹ́ nídìí iṣẹ́ kan iṣẹ́ náà máa yé e sí ni bí o ti pẹ́ tó nídìí iṣẹ́ ọlọ́pàá yìí ó yẹ kí làákàyè rẹ ó ti kún kí làákàyè ti bá làákàyè nínú rẹ àṣesúnmọ́ ni làámọ̀ sí ẹni ìyàngbókèrè níyì Audu dàngún ní Lápàdé ǹjẹ́ ọ̀rọ̀ rẹ yóò wá dàbí ẹlẹ́fọ́ àtàn báyìí wọ́n ní ẹlẹ́fọ́ ò ó ní ó ẹ̀fọ́ dáadáa ni o kìí ṣe ẹ̀fọ́ àtàn o ta ni wípé ẹ̀fọ́ àtàn ní tẹ́lẹ̀ ohun tí ó ń ta ẹ̀fọ́ àtàn ní ara ń fò mo dárúkọ rẹ ni àbí mo sọ̀rọ̀ kàn ọ́ kí ni wàá fa irú ìdáhùn tí ó fún mi yìí báwo ló ṣe wá gba ọ̀rọ̀ náà kan rí n ò kúkú dárúkọ rẹ ṣùgbọ́n bó bá jẹ́ pé òtítọ́ ni ọwọ́ rẹ ò mọ́ nídìí ọ̀rọ̀ igbó tí ń da gbogbo ìlú láàmú yìí a ó kúkú rí ọmú láìpẹ́ ní pẹ̀lú ìwọ náà sáàmọ̀ wá ṣùgbọ́n mò ń kìlọ̀ fún ọ nísinsìnyí àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí bọ́ bá dénú rẹ̀ á dodidi ẹ̀rù ń ba Lápàdé díẹ̀díẹ̀ bí Audu ti ń sọ̀rọ̀ yìí bí àwọn ọlọ́pàá bá rò lóòótọ́ pé òun Lápàdé wà nínú àwọn arúfin wọn lágbára àti mò ń tì mọ́lẹ̀ kí wọ́n tó máa bá ìwádìí lọ bí wọ́n bá sì ti o mọ́lé gbogbo ìlú ni yóò gbọ́ káàkiri bí àwọn ọlọ́pàá bá wá rí i pé àṣìṣe ni àwọn ṣe nígbà tí wọn kò bá lè rí ẹ̀sùn ṣàná kan kà sí òun lọ́rùn tí wọ́n sì wá tì torí èyí tú òun sílẹ̀ ọ̀tọ̀ ní tí gbogbo ìlú ó pè wọ́n sọ pé òun lu ẹsẹ̀ gígùn ni nítorí òun ti ṣiṣẹ́ ọlọ́pàá rí òun sì mọ gbogbo àwọn ọ̀gá níbẹ̀ nítorí náà ó pinnu pé ó ní láti ṣọ́ra gan ni o ó ní Audu ṣé kò sí nǹkan ó máa yà mí lẹ́nu bí o ti ṣe ń ṣe sí mi yìí o ṣùgbọ́n mo mọ̀ pé orí rẹ ò ní pẹ́ wálẹ̀ nígbà tí orí rẹ bá wálẹ̀ tán ó tọrọ àforíjì lọ́dọ̀ mi orí rẹ gbóná nísinsìnyí nítorí náà n ò tilẹ̀ ní dá ọ lóhùn kankan mọ́ ara Audu ọ̀yá mọ́ rárá ara rẹ kò tì bí ó ti padà wọnú mọ́tò rẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ ń fà nílẹ̀ ó mọ̀ pé òun ti ṣe àṣejù ṣùgbọ́n ẹ̀yìn lòun bó bá ti bọ́ sílẹ̀ afọ́ká yángayánga ni kò ní ṣe kójọ mọ́ ohun tí ó bá ti bàjẹ́ ò ní ṣe àtúnṣe mọ́ ó ti sọ̀rọ̀ ju bí ó ti yẹ lọ bóyá ìbá tọrọ àforíjì lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ìgbéraga ò lè jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ó bọ́ sínú mọ́tò rẹ̀ ó fẹ́ máa lọ ṣùgbọ́n kò tí ì fi kọ́kọ́rọ́ sí iná mọ́tò tán nígbà tí mọ́tò mìíràn yọ láti ẹ̀yìn wá ó ń bọ̀ láti ọ̀nà àkànrán ó kún lọ bọ̀n sọ́nà Ìbàdàn kò fún fèrè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kò sì rọra sáré kọjá lára àwọn tó dúró ó sáré púpọ̀ gan ni o Audu ta gìrì lójijì nítorí mọ́tò tí ó kọjá lọ náà fẹ́rẹ̀ kọlu mọ́tò tirẹ̀ ó sáré mú fèrè rẹ̀ ó fi bo ẹnu ó ṣílẹ̀kùn mọ́tò ó jáde ó fún fèrè ọwọ́ rẹ̀ fóó Lápàdé ń wò ó níran títí mọ́tò náà fi parẹ́ mọ́ wọn lójú ó gbé kẹ̀kẹ́ rẹ̀ nílẹ̀ ó fi ẹsẹ̀ rẹ̀ iwájú bọ itan ó sì bẹ̀rẹ̀ sí na ọrùn kẹ̀kẹ́ náà ẹ̀rín Audu ń pa pé ó yanu sílẹ̀ bí ajá mi lọ́pàá Audu ní láìlá irú ariwo ni mọ́tò yìí ń sá yìí mo sì fún fèrè pé kí ó dúró kò dúró ó sojú rẹ o Lápàdé nítorí bí mo bá pè é lẹ́jọ́ n ó fi ọ ṣe ẹlẹ́rìí o Lápàdé ọ̀dáhùn dídákẹ́ ló dákẹ́ Audu wá mú ìwé kékeré kan jáde lápò rẹ̀ ó sì mú òǹkọ̀wé rẹ̀ ó gbójú sókè ó ní Lápàdé kí ni nọ́mbà mọ́tò tí ó kọjá yẹn rí Lápàdé rẹ́rìn jáde ó ní Audu kí ló wí yẹn rí Audu tún béèrè lọ́wọ́ rẹ̀ ó ní àní kí ni nọ́mbà mọ́tò tó sáré kọjá lára wa nísinsìnyí rí ẹ rí ó ṣe Lápàdé bí kí ó dáhùn
kí ó sọ nọ́mbà mọ́tò náà fún Audu. ó fẹ́rẹ̀ ṣe ẹnu fóró kí ó sọ pé WOT 0024 ṣùgbọ́n kàkà kí ó ṣe bẹ́ẹ̀ ó gé ara rẹ̀ ní ètè ìsàlẹ̀ gẹ́ ó ní ó já mọ̀ pé n kò tilẹ̀ wo bẹ̀ rárá wọ́n tí ó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ni láti máa ṣe ìwádìí ohun gbogbo òwò bẹ̀ kíni tèmi ti jẹ́ abánimádìẹ tó fi orúnkún bó ìwọ ni ó gba iṣẹ́ ìwádìí ìwọ ni ó ní láti mọ nọ́mbà mọ́tò tí ó bá rúfin wọ́n ló gbọ́dọ̀ máa wakọ̀ rẹ̀ tèmi kọ́ ni láti mọ ìwádìí òfin tó tó irú yẹn. Lápàdé dákẹ́ Audu ní kò burú ìwọ ni yóò ṣe ẹlẹ́rìí mi sá ńgbà tí mo bá rí i mú ìwọ ni yóò jẹ́rìí pé nígbà tí mo fún fèrè pé kí ó dúró kò dúró. Lápàdé dáhùn ó ní báwo lo ṣe rò pé yóò dúró aṣọ ọlọ́pàá ló wọ̀ sọ́rùn ni àbí mọ́tò ọlọ́pàá ló gbé sójú ọ̀nà ṣé bí mọ́tò ara rẹ ni eléyìí ṣé ìwọ náà lè dúró lójú ọ̀nà bí o bá ń wakọ̀ tí ẹnìkan fún fèrè pé kí o dúró tí o kò sì mọ olúwa rẹ̀ rí ta ní jẹ́jẹ́ kí jàgùdá gba mọ́tò mọ́ òun lọ́wọ́ gbogbo ọlọ́kọ̀ ló mà ti gbọ́n báyìí wọn kì í dúró láì ní dìímọ́ lójú ọ̀nà àfi bí wọ́n bá rí mọ́tò ọlọ́pàá tàbí ọlọ́pàá fúnra rẹ̀ àwọn jàgùdà mìíràn tí ẹ̀ ń wọ aṣọ ọlọ́pàá báyìí àbí kí ló kù. Audu mú ìwé rẹ̀ sọ sápò inú bí ara rẹ̀ sì ń gbọ̀n ó dá tọ́mì ó tún padà sínú mọ́tò rẹ̀ bí ó ti fẹ́ wọlé ó ní bóyá ara yín kan ni n ó tẹ̀lé bí ó bá fa gbòrò á fa gbó. Lápàdé wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi ṣe ẹlẹ́yà ó ní ọlọ́run ó pànà mọ́ o máa rọra ní kọ́nà o má sáré wọ̀lú o má kọlu ènìyàn lọ́nà o má pa ọmọ ọlọ́mọ o bọ́ ọ bá sì kú sí gọ́tà àwọn ọlọ́pàá kún gbòòrò kíá ni wọ́n sáré wá yọ ọ́ níbẹ̀ ìwọ kúkú ló lórí wọn yọ ọ́ jáde tọkọ̀tọkọ̀. Audu ọ̀dá lóhùn mọ́tò rẹ̀ sí ó sì sáré kọjú sọ́nà Ìbàdàn ó ń tẹ̀lé mọ́tò tó ti lọ ní nǹkan bí ìṣẹ́jú mẹ́ta sẹ́yìn kíá ni òun náà rá mọ́ Lápàdé lójú. Lápàdé wá súnmọ́ igi ìgbá kan tí ó wà nítòsí ó sì dúró lábẹ́ ibòji rẹ̀ ó gbé kẹ̀kẹ́ rẹ̀ sí igi ìgbá náà òun náà sì jókòó kalẹ̀ ó ń wò réré ó wá bi ara rẹ̀ pé kí ni òun tilẹ̀ lọ ṣe ní Ìbàdàn mọ́ ohun tí ó ní kí òun lọ ṣe tẹ́lẹ̀ ni pé kóun ó lọ kó lẹ́tà tó bá wà nílẹ̀ fún òun kóun ó kí àwọn olókùú àti ọlọ́mọ gbogbo àti àwọn tí ó gbéyàwó kóun ó sì padà sí oko òun èyí ọ̀hún lòun ò tí ì dé o tóun ti yára kó sínú jọgọ̀dì méjì yìí ǹjẹ́ ohun tí ó yẹ òun kọ́ ni láti padà wọ́ọ́rọ́ sí oko báyìí kí ni kí Ọlọ́run tún ṣe fún òun ju bí ó ti bá òun bọ́ta búrẹ́dì òun dúnradúnra yìí owó túlùtúlù ni ọwọ́ òun ti bàbá yìí kí nǹkan kan ṣàmọ́ gbà á lọ́wọ́ òun kóun rọra padà sí oko jẹ́ kóun lọ máa fi tan òkété jiyàn lọ́hùn-ún bóun bá jiyàn tán kóun máa fi ẹmu ògidì lé bẹ́ẹ̀ ni ẹmu ògidì ń bẹ lọ́hùn bíi rẹ́rẹ̀ ajá balẹ̀ tí ó máa rú bàlà ó ní kí Ọlọ́run sáà má jẹ́ kí ohun tí ènìyàn ò mọwọ́ mẹsẹ̀ rẹ̀ ó kó bá ní ìdàkejì ẹ̀wẹ̀ ó wá yẹ kí òun kó owó tàbùà yìí wọ ìlú báyìí bí o àfi tàìsí báǹkì lóko nìkan bí kì í bá ṣe ti yẹn kí lòun ìbá tún lọ ṣe nígboro ìyẹn nìkan sì kọ́ ó tilẹ̀ wá yẹ kí òun fúnra òun lọ sí ìgboro kí òun lọ gbìyànjú àti wá àwọn tagbótagbó tí àwọn ọlọ́pàá ò lè mú yìí láwárí lọ́nà kínní bí ọkùnrin bá réjò tí obìnrin sì wá pa bí ejò ọ̀básà ti lọ kọ̀tán kí ni ìbádùn tó kí òun lè ṣe iṣẹ́ tí àwọn ọlọ́pàá ṣe tì iyì náà á pọ̀ púpọ̀ fún òun lọ́nà kejì bóun bá rí àwọn ọ̀daràn náà kó ìlú ọ̀rọ̀ díẹ̀ gbogbo ènìyàn ni yóò sì mọ gbádùn lọ́nà kẹta mímú tí òun bá mú àwọn arúfin náà yóò jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé òun kì í ṣe ara wọn bí Audu ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bóyá òun nìkan kọ́ ni ó ń ka òun Lápàdé sí arúfin bóyá ohun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rò lọ́kàn wọn ni Audu sọ jáde yẹn àfi kó òun ó fi hàn pé bẹ́ẹ̀ kọ́ rárá o òun ó sì tún fi hàn pé orí òun pé ju ti àwọn dẹ̀dẹ̀rìn tí ń pe ara wọn ní ọlọ́pàá lọ ó wá gbé àpò awọ rẹ̀ súnmọ́ ọ̀dọ̀ ó sì yọ ìwé ìròyìn tó wà níbẹ̀ jáde ó tún àkọlé ìwé ìròyìn náà kà wọ́n kọ gàdàgbà báyìí amúgbó ń pọ̀ sí i ní ìlú Ìbàdàn lábẹ́ ilé yìí ni wọ́n kọ ìròyìn náà gan sí pé ìròyìn tí ń kàn wá
láti oríṣiríṣi àdúgbò ìlú yìí fi hàn gbangba pé àwọn amugbó ń pọ̀ sí ní Ìbàdàn ni wọn ò dínkù rárá. èyí sì tún fi hàn pé àwọn tí ń tà túbọ̀ ń tà sí i bí bẹ́ẹ̀ kọ́ àwọn tí ń mú ìbámarira mu bí wọ́n bá sì ti mu igbó tán wọ́n á máa fọ́lé wọ́n á máa sá ènìyàn lọ́gbẹ́ kò sí ní tí èpò búburú yìí kì í fi wọ́n ṣe tán. ìdí rẹ̀ nìyí tí a fi rò pé bí àwọn ọlọ́pàá ò bá tí ì gbọ́ nípa ọ̀rọ̀ yìí ni ó tó àsìkò kí ẹnìkan sọ fún wọn. òun náà ni a sì sọ fún wọn lónìí yìí. gbogbo ìlú ni ọ̀rọ̀ náà ti hàn sí àfi àwọn ọlọ́pàá nìkan àti àwọn olórí wọn. àwọn kan ló ṣàǹgbé igbó náà níbì kan àwọn kan ló sì ń kó wọ̀lú wá àwọn kan ló ń kó pamọ́ láàrin ìlú àwọn kan ló sì ń tà á lábẹ́lé àwọn kan ló ń rà á àwọn kan ló sì ń mú. gbogbo wọn pátápátá ni arúfin bí àwọn ọlọ́pàá bá lè tají díẹ̀ sí ń kí wọ́n rọra gbìyànjú láti bẹ̀rẹ̀ ìwádìí bóyá àwọn ìbárí olófòófó tí yóò fi ẹyọ kan hàn wọ́n nínú oríṣi arúfin mẹ́fà tí a kà sílẹ̀ yìí. bí wọ́n bá tilẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí láti tọpa arúfin náà inú gbogbo ìlú Ìbàdàn. ṣùgbọ́n ohun tí à ń rí gbọ́ ló ń kọ wá lóminú nígbà tí oníròyìn wa kan bá ọ̀gá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ lánàá. ó béèrè ibi tí àwọn ọlọ́pàá bá ìwádìí wọn dé lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìdáhùn tí ó rí gbà ni pé ọ̀rọ̀ náà ti mú àwọn ọlọ́pàá wa pàápàá lómi pátápátá. oníròyìn wa náà tún béèrè wípé ṣé àwọn ọlọ́pàá wa ti pa ìwádìí náà tì ni. ìdáhùn tí a sì tún rí gbà ni wípé ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ pé àwọn ọlọ́pàá sì wà lẹ́nu rẹ̀. àwa ń bẹ kọmíṣánná àwọn ọlọ́pàá yìí pé kí ó ta àwọn ọmọọṣẹ́ rẹ̀ jí o. èyí ò tó fò èyí kò tó fò fìlà ìmọ̀lẹ́kù pẹ́rẹ́kì abẹ́ ìjọba láti bójútó ọ̀rọ̀ náà nítorí ìrọ̀rùn ẹyẹ ni ìrọ̀rùn ìtẹ́ ìrọ̀rùn ìtẹ́ sì ni ìrọ̀rùn ẹyẹ. ó tó àkókò láti fi ọkàn àwọn aráàlú balẹ̀ o. àwọn arúfin ṣe bí ó ti wù wọ́n ní ìlú kòrun ni ó ń dò yìí ká ni. àwọn ọlọ́pàá kò tí ì rí àwọn tó fọ́ báǹkì ní Ayẹ́yẹ́ mú. wọ́n sì ń wádìí ẹni tí ó gbé ọmọ Límọ́tà sá lọ ní Agbeni láti oṣù 6 sẹ́yìn. wọn ò tí ì mọ mọ́tò tí ó pànìyàn sáàrin ọjà Aba lọ́sàn gangan. wọn ò tí ì rí ọ̀kankan mọ́ nínú àwọn gbọ́mọgbọ́mọ tí ń ṣòro ní Ìbàdàn. ìwé ìròyìn tiwa yìí wà nínú àwọn tí ń fẹ́ kí àwọn ọlọ́pàá máa gba owó oṣù tí ó jọjú. ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ó wù wá pé bí wọ́n bá ń gba owó tí ó jọjú kí wọ́n máa ṣe iṣẹ́ tí ó jọjú. bí iṣẹ́ wọn ò tilẹ̀ jọjú ó yẹ kí wọ́n ṣe díẹ̀ níbẹ̀. ṣé àìdúró náà ní ijó? a bẹ gbogbo àwọn aláṣẹ láti tètè bójútó ọ̀rọ̀ yìí o. bí àwọn ìlú bá súnka ògiri ìjàngbọ̀n lè bẹ́ sílẹ̀ o. ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ o. Lápàdé ka ìwé náà jálẹ̀ méjì ó sì ká a padà sínú àpò omi kanlẹ̀ ń ní abájọ tí Áùdù fi gbaná jẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. bóyá ìdí rẹ̀ náà nìyí tí Áùdù fúnra rẹ̀ fi ń ṣe ìwádìí nítorí ìbámajáde bọ́ sọ̀nù oko bí ọ̀bá nídìí. wọ́n wá pinnu pé òun ọ̀wọ̀lú lọ òun ọ̀kọ́kọ́ lọ fi owó tí òun rí pamọ́ sí báńkì. lẹ́yìn náà òun ọ̀ lọ kí àwọn olókùú àwọn ọlọ́mọ àwọn oníyàwó àti àwọn yòókù tó bá tún yẹ kí òun kí gbogbo. lẹ́yìn náà òun ọ̀ wá bẹ̀rẹ̀ wádìí ọ̀rọ̀ àwọn tí ń da ìlú rú yìí. ó mọ̀ pé òun ní àǹfààní àti ṣe ìwádìí ọ̀rọ̀ ńláńlá yìí láṣeyọrí nítorí pé òun kì í ṣe ọlọ́pàá mọ́. òun kò sì ní béèrè ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ àwọn ọlọ́pàá. òun fúnra òun lòun ó ṣe ìwádìí yìí. òun náà nìkan lòun ó jábọ̀ fún ara òun. kò sí ẹni tó rán òun níṣẹ́ nítorí náà kò sí ẹni tó ń ó jábọ̀ fún. ẹni tó ń bá mú òun ó fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. ìwádìí tí wọ́n sì wá rọrùn fún wọn láti ṣe. ó dìde ńlẹ̀ ó pààrọ̀ aṣọ rẹ̀ ó sì múra láti wọ inú ìlú lọ. ara rẹ̀ ti tutù báyìí nítorí náà kò wulẹ̀ ní dúró mọ́ láti sanra lódò. tààrà ló kù kó máa lọ sí ìlú bí ó ti ta lé kẹ̀kẹ́ láti máa bá ìrìn àjò rẹ̀ lọ. mọ́tò WOT 0024 ẹ̀ẹ̀kan tó ń padà bọ̀ fò láti ọ̀nà Ìbàdàn. ó ń bọ̀ sí ọ̀dọ̀ Lápàdé. ó tilẹ̀ dàbí ẹni pé ó fẹ́ kọlu Lápàdé ni. ó ń sáré bọ̀ létí títì. ó súnmọ́ Lápàdé mọ́tímọ́tí. Lápàdé fò síwájú bí mọ́tò náà ti fẹ́ kàn án lára. ṣùgbọ́n fífò tí Lápàdé fò jẹ́ kí ó yẹ̀. mọ́tò náà sì kọlu igi yeye kan nínú pápá lẹ́bàá títì. mọ́tò náà rún jégéjégé sí ibẹ̀.
gbogbo páànù ara rẹ̀ ni ó tẹ̀ látẹ̀bàjẹ́ tí dengue rẹ̀ sì fọ́ yángayánga tí ó fọ́n kálẹ̀ bí ọmọ àgbàdo. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀rọ tí ó ṣiṣẹ́ nínú mọ́tò náà dákẹ́ bí ẹni pé òun kọ́ ló ti gbé mọ́tò náà sáré tẹ́lẹ̀. mọ́tò ti palẹ̀ lọ pẹrẹu nínú pápá. ìròyìn ò tó àfojúbà ni. gbàrà tí mọ́tò náà ṣubú lulẹ̀ ní Lápàdé yára sáré síde rẹ̀. ẹ̀gbẹ́ ni ọkọ̀ náà fi lélẹ̀. ilẹ̀kùn tí ó kọ sókè sì sí gbaragada sílẹ̀. ṣíṣí tí ilẹ̀kùn náà yóò ṣí ó sọ awakọ̀ rẹ̀ síta bí òkúnú rọ́bà tí àwọn ọmọdé fi pa ẹyẹ. ó fì í jáde bíi kànàkànà. rangbadan ni awakọ̀ náà sì kú sílẹ̀ níbẹ̀. ó dojú délẹ̀ níbẹ̀ bí ẹni pé ó dọ̀bálẹ̀. ojú nìkan ni ó dà délẹ̀ o ṣùgbọ́n ẹgbẹ́ rẹ̀ ọ̀tún ni ó fi lélẹ̀ tí ó jẹ́ kí ó dàbí ẹni pé ọrùn rẹ̀ ti sẹ́. ó dákẹ́ jẹ́. Lápàdé súnmọ́. ó fọwọ́ kan àyà rẹ̀ ó sì rí i pé ọkàn rẹ̀ lù kìkìkì lọ́hùn-ún. ìyẹn ni pé kò kú gan-an ó dákú lásán ni. ó dákú sílẹ̀ rángbádán kò yíra po kò paradà. Lápàdé wo gbogbo ara rẹ̀ yípoyípo ó sì tún wo gbogbo àpò tí ó wà nínú aṣọ tí ó wọ̀ fẹ́nẹ́fẹ́nẹ́ ṣùgbọ́n kò bá nǹkan kan lára rẹ̀ tí ó fi lè dá a mọ̀. ó ṣàmọ̀ wípé ẹni tó lé òun nínú igbó lẹ́ẹ̀kan ni nítorí aṣọ ọrùn rẹ̀ tí ó fi hàn. ènìyàn tí ojú rẹ̀ dára tó báyìí kí ni ṣerú eléyìí tó fi ń rí owó mọ́lẹ̀ tí báńkì ń bẹ nílùú. dájúdájú owó kò tọ́ ni owó náà ṣe. bóyá ó jí i gbé ni ó sì fẹ́ kí ariwo rẹ̀ rọlẹ̀ kí ó tó gbé e sínú báńkì. bóyá díẹ̀díẹ̀ ló fẹ́ máa mú lọ sí báńkì ni kí ẹnikẹ́ni má bàa fura sí i pé níbo ni ó ti rí owó tí ó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. lọ́rọ̀ kan ìfura wà nínú ọ̀rọ̀ náà. àtilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wí kò sí ìfura níbẹ̀ lọkùnrin náà tún fẹ́ fi mọ́tò pa òun. ṣé bó bá ṣe pé olè lásán ni ìbá fẹ́ bá òun jà ni kó sì gba owó náà padà lọ́wọ́ òun. nǹkan mìíràn ń bẹ nídìí ọ̀rọ̀ náà. ohun tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ pẹ̀lú. ohun tí ó wà lẹ́yìn ọ̀rọ̀ náà ju ohun tí ojú lè tó kíákíá lọ. ọ̀wù ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mìíràn. abẹ́rẹ́ sọnù ẹ ké sí babaláwo. Lápàdé wá ronú irú ọgbọ́n tí òun lè dá láti rédíò ọ̀rọ̀ náà. gbígbé lòun ó kókó gbé ọkùnrin náà pamọ́ títí yóò fi tají. ńgbà tí ojú rẹ̀ bá wálẹ̀ dáradára yóò ní láti ṣàlàyé fún un lẹ́kùn-ún. bí ó ṣe agbára òun ó fi mú un kakọ̀. òun ó wádìí ọ̀rọ̀ náà. ọ̀fẹ́ ọkọ̀ ó ní láti sọ fún òun. Lápàdé wá gbé kẹ̀kẹ́ rẹ̀ pamọ́ sínú ìgbẹ́. ó sì padà sí ibi tí ọkùnrin náà sùn sílẹ̀ gbalaja sí. ọ̀tá kan nílẹ̀ ó gbé ilé èjìká ó gbé ìwọ̀nú ìgbẹ́ lọ. ó já okùn ọgbọ́ kan ó fi dè é lọ́wọ́ dè é lẹ́sẹ̀. ó sì rà á mọ́ igi kẹ́nẹ́kẹ́nẹ́. ó wá mú síngílẹ̀tì rẹ̀ ó fi dí ọkùnrin náà lẹ́nu. síngílẹ̀tì yìí rùn òórùn òógùn ó sì tutù fíkanfíkan ló ń já. bí ó tilẹ̀ máa rùn a máa yọ òróró sí onítàn lẹ́nu. gbogbo bó ti ń dè é mọ́ igi ni ó ń wọ̀ tún wò sí pẹ̀lú ìfura pé bóyá ẹnìkan lè wà nítòsí kó máa wo òun. ṣùgbọ́n kò rí ẹnìkan ní ìkọjá lágbègbè náà títí ó fi ṣe tán. ó fetí sílẹ̀ dáradára. ẹyẹ ọ̀kọrin ẹ̀gà ọ̀sẹ̀ gbogbo nǹkan ló pa rọ́rọ́. Lápàdé padà síbi tí kẹ̀kẹ́ rẹ̀ wà ó sì ta lé. ó gùn ún lọ sínú ìlú kò sáré mọ́ bẹ́ẹ̀ ni ó sì máa fà. ó ń gun kẹ̀kẹ́ rẹ̀ lọ bí gbogbo àwọn oníkẹ̀kẹ́ yòókù ti ń gun kẹ̀kẹ́ tiwọn náà. kò sí ẹni tí ó lè mọ̀ pé ó dé nǹkan mọ́nú pé nǹkan ọ̀hún sì ń gbé dòdò níkùn rẹ̀. àwọ̀ fẹ́lẹ́ bonú kò járékun aṣebe bó ti wọ̀lú ló dà mọ́lù. kò sí àmì ìdáyàtọ̀ lára rẹ̀ tí ó lè fi hàn pé ohun tí ó ṣẹlẹ̀ sí láàrin wákàtí kan sẹ́yìn ju ohun tí ó máa ń ṣẹlẹ̀ sí ẹlòmíràn ní gbogbo ọjọ́ ayé rẹ̀ lọ. kíá ó ti bẹ́ná sí sìgá rẹ̀ ó sì ti kan òbí sẹ́nu. bí ó ti ń lọ ní ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ ń dún wúkẹ́ wúkẹ́ tí èéfín sìgá ń tẹ̀lé bí èéfín ti tẹ̀lé rélùwé. gbogbo ìlú ń dùn yìn. Lápàdé gbé omi obì mì ó sín tọ́ ó sì sọ àjókòó sìgá ọwọ́ rẹ̀ sínú gọ́tà. ó gẹ fìlà ìbọ̀ tí ó dé sí ẹ̀gbẹ́ ọ̀tún. ó sì ń fi ìwé kọrin bí ó ti fẹ́ràn àti máa ṣe. orin tí ó fẹ́ràn jù náà ló ń kọ orin àwòdì òkè.
àwòdì òkè ó rò pé nìkan ò rí òun àwòdì òkè fífòtòfò gíga tó ga àwòdì òkè ó rò pé nìkan ò rí òun àwòdì òkè. ó ń súfèé lọ sá títí ó fi bẹ̀rẹ̀ sí fiyè sí orin náà bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀ lọ́kàn rẹ̀. ó ní àbóǹgan làwòdì òkè tó ń rò pé kò sí ẹni tó rí gbogbo ohun tí òun ti ṣe nígbà tí òun tó kó bọ̀. ó tún dá ara rẹ̀ lọ́kàn lé pé kò sẹ́ni tó róhun. lẹ́yìn náà ó tún rò pé bẹ́ẹ̀ náà mà làwòdì òkè rò nítorí pé òkè lókè lọ́wà àmọ́ ṣe bí ara ilẹ̀ kankan kò rí òun. ṣé òun wà lókè lálá? lápàdé wá sírò rẹ̀ pé gẹ́gẹ́ bíi ti àwòdì òkè gangan ní tòun irọ́ kúkú ni òun pa. bóun bá sọ pé kò sí ẹni tó rí òun Audu Karimu olórí ọlọ́pàá rí òun lọ́nà àkànrán. òun pàdé ọmọbìnrin abiyamọ kan kóun ó tó yà sínú pápá lọ hu owó olówó. ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ dì mọ́ igi náà rí òun. ó wá tún tẹsẹ̀ mọ́ kẹ̀kẹ́ rẹ̀ ó sì kọrí sí ilé rẹ̀ ní Ìdí Aró. títí ó fi délé ìfí òṣèṣì yà sí lẹ́nu mọ́ kí a tó wá sọ pé yóò máa fi kọrin ta ní jájá mọ́ṣáláṣí ojú náà lè wùrà ń horun. báyìí la parí orí kìíní Àjàló lẹ́rù látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé ni Ọládẹ̀jọ Òkédìjí. pẹ̀lú ògo Ọlọ́run orí kejì láti tẹ̀síwájú láìpẹ́. àkọlé tí ń bẹ́ẹ̀ ẹ̀yẹ ń yí ìlú ẹyẹ. ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò. ẹ subscribe sí YouTube channel mi bákan náà Ẹwà Èdè Yorùbá TV tàbí Akọ́mọlédè Yorùbá TV tàbí ìròyìn yàjóyàjó níbi tá a ti mú àwọn ìròyìn wá lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bíi ti ń jáde ní gbígbóná fẹlifẹli. èdè àti àṣà Yorùbá ò ní parun ẹ jẹ́ á jùmọ̀ gbé lárugẹ. àjò àṣe o.